ọ̀rọ̀ ìlú yìí ti súyàn. That is why that pastor Naira Marley tó kọrin yẹn pé ó ní wọ́n tẹsẹ̀ lébọ̀ yahoo ní babaláwo. Olè everybody. Ilẹ̀ wí. Olè everybody. Ẹni lẹ̀ mọ́ bá sá ní bàrà o. Olè everybody. Ọ̀rẹ́. Wọ́n fẹ́ ṣèkà fún mi ológun mo ní Kúránì Mo dẹ̀ ń ṣàdúrà mi. Mo dẹ̀ ń ṣàdúrà mi. Bí mo ti ń ṣàdúrà mi bẹ́ẹ̀ ni Allah ń gbàdúrà mi. Ẹ̀rọ alánàbírí kárí. Allahu Akbar. Wọ́n ní ẹni orí yọ ó dilé. Ìgbà tí ìyá padà lọ wá tún ti dé. Ìgbà tí ìyá padà dé ṣe náà tún dé wàhálà dé. Kádé kó pẹ́ lórí. Kádé kó pẹ́ lórí. Kí bàtà pẹ́ lẹ́sẹ̀ káwọn ọ̀tá wa kí wọ́n kán lẹ́sẹ̀ nínú ayé. Ó yá sọ wípé ìsàlà. Ìsàlà.